bí ayé bá fẹ́ bá ti èèyàn jẹ́ ìràwọ̀ ni wọ́n lò, ayé bá sì fẹ́ tún ayé ènìyàn ṣe ibi ìràwọ̀ ni wọ́n máa ń gbà. Ìràwọ̀ ní agbára púpọ̀, kábíyèsí Elédùmarè. Wò ó fún àpẹẹrẹ, bí ènìyàn bá ń lo ìràwọ̀ omi, bí ayé bá fẹ́ mú un tó fẹ́ ṣe ìka rẹ̀, wọ́n ó sì mú omi, wọ́n ó sì ṣe ní ibi sírú onítọ̀hún. Bó bá jẹ́ iná, ìràwọ̀ iná lèèyàn ń lò, àbí ìràwọ̀ afẹ́fẹ́, àbí ìràwọ̀ ilẹ̀. Bí wọ́n bá fẹ́ ṣe ìka ènìyàn, wọ́n ó sì mú ìbá jẹ́ afẹ́fẹ́, ìbá jẹ́ erùpẹ̀, ìbá jẹ́ omi, ìbá sì jẹ́ iná. Èyí tó bá ti fọ́ọ̀lù sí ìràwọ̀ tó nítọ̀hún lò, òun ni wọ́n sì mú tí wọ́n sì fi ṣèkà. Wọ́n bá ti ṣe ohunkóhun tó bá ti ṣe pẹ̀lú rẹ̀, kíá ló máa ń tètè ṣiṣẹ́. Báyé bá sì fẹ́ tún ayé ènìyàn ṣe náà, bó bá lo ìràwọ̀ omi, wọ́n ó lo omi láti fi tún ayé rẹ̀ ṣe. Bó lo ìràwọ̀ iná, wọ́n lè lo iná láti fi táyé rẹ̀ ṣe. Bó lo ìràwọ̀ afẹ́fẹ́, wọ́n lè lo afẹ́fẹ́ láti fi táyé rẹ̀ ṣe. Bó ń lo ilẹ̀, ìràwọ̀ ilẹ̀, wọ́n lè lo ilẹ̀ láti fi tún ayé rẹ̀ ṣe. Ìdí pàtàkì eléyìí ni mo fi sọ eléyìí fún gbogbo èyí tẹ́ wo fọ́nrán yìí pátápátá, wípé tó o bá fẹ́, tó o sì wò wípé o ò fẹ́ kí ayé àti ìka ènìyàn, o ò fẹ́ kí wọ́n ṣe ìka rẹ níbi, a máa ń pe iṣẹ́ kan ní ìdáàbòbò ìràwọ̀. Kábíyèsí Elédùmarè, ìdáàbòbò ìràwọ̀. Wọ́n pè mí sórí nọ́mbà yìí, máa sọ tó máa ṣe fún ọ. Nọ́mbà yóò yípo padà 08054353629. O lè pé ọkọ̀ WhatsApp ẹ̀, ìwọ kò sọ wípé ìdáàbòbò ìràwọ̀ mi ni mo fẹ́. Màá sọ bá ti ṣe, bá ti rìnrìn àjò yẹn. Wo, kò sí bí wòlíì, sí bí àfáà náà, kò sí bí babaláwo, wọn ò lè rí kankan fi ìràwọ̀ rẹ ṣe mọ́. Bí a bá ti lè ṣe iṣẹ́ yìí fún ọ, wo 100% assurance ni. Ẹ follow wa lórí Facebook, ẹ follow wa lórí Instagram, ẹ follow wa lórí YouTube, ẹ follow wa lórí TikTok. Àṣírí ìràwọ̀, mystery of star. Ó nílò láti secure ìràwọ̀ ìwọ náà.